Masaka Arógunmátìdí sinimá kan gbòógì. Arábìnrin tẹ́ ń wò yìí orúkọ ẹ̀ ní Kẹ́mi tí ó ṣe takuntakun, ó ṣe yàyà mẹ́fà nínú sinimá yìí. Báwo ni apá kejì sinimá yìí ṣe máa lọ? Ayayaya, mo mọ̀ pé nǹkan tó ń dúró dè nìyẹn. Ó ti wo apá kìíní, báwo la apá kejì ṣe máa lọ? Nítorí pé part 2 review òun la fẹ́ ṣe yìí. Ayayaya, ó yẹ kó ti yẹ. Báwo ló ṣe máa lọ? Ta ṣe rò ó kó ṣe máa lọ ní pé nínú sinimá yìí àti Arógunmátìdí àti bàbá ẹ̀ àti gbogbo àwọn tó wà nínú sinimá yìí, gbogbo wọn ló máa kú lẹ́yọ kọ̀ọ̀kan. Táwa ṣe rò pé apá kejì sinimá yìí tó ṣe máa lọ nìyẹn. Báwo ni wọ́n ṣe rò pé ó ṣe máa lọ? Mo fẹ́ kó kọ sínú comment section yẹn, jẹ́ ká mọ̀. Àwọn àgbààgbà òṣèré náà ló wà nínú sinimá yìí. Ayayaya, a rí Ọdún Adékọ́lá, a rí oríṣiríṣi àwọn èèyàn níbẹ̀, a rí Lateef Adédìméjì náà níbẹ̀. Wọ́n ṣe takuntakun, wọ́n ṣe yàyà mẹ́fà, wọ́n jẹ́ ká mọ̀ tó ṣe ń lọ. Tí wọ́n bá ṣe rò tí apá kejì sinimá yìí ṣe máa lọ, mo fẹ́ kó kọ sínú comment section. Táwa ṣe rò nìyẹn, táwa ṣe tọ́ọ̀tì nìyẹn, tá ṣe mọ̀ nìyẹn, ibi tí ọgbọ́n orí tọ̀dọ̀ wá dé nìyẹn. Àwa rò wípé gbogbo wọn máa kú nínú apá kejì sinimá yìí. Ìgbà wo ló máa wá jáde apá kejì sinimá? Ìgbà wo ló máa jáde? Ìwọ tí ó bá ti wo apá kìíní, pé òun mọ̀ nǹkan tí mo sọ, mo fẹ́ kó lọ wo apá kìíní ní Kẹ́mi tí YouTube channel. Ó yẹ kó ti yé bẹ́ẹ̀ yẹn, ó yẹ kó ti mọ̀ nǹkan tá à ń sọ. Ẹ ṣé púpọ̀. Ìwọ tí ó bá ti tẹ subscribe button, mo fẹ́ kó tẹ subscribe button, jẹ́ ká mọ̀ nǹkan tó ń lọ. Ṣé?